Hello. Ẹ̀yin èèyàn mi, a kú wòyí o. A kú dédé àsìkò yìí. A kú bó ṣe ń lọ. A kú bójú ọjọ́ ṣe ń rí. Bẹ́ẹ̀ ni, ẹ kú àsìkò tẹ fi ń gbọ́ wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ kú gbogbo àsìkò yẹn. A sàn wá sí àlàáfíà bá rẹ ọ̀rọ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ ní ààfin Kábíyèsí Ọ̀jájá. Òun ni mo ní kí n fi tó wa létí. Ṣé rí ààfin ọba yẹn, Ọlọ́run nìkan ló máa bá wa tò ó, ló máa bá wa ṣe àṣeyẹgẹ. Ẹ wo ọmọ yẹn, kíní yẹn tún ti ń affect àwọn ọmọ ọba. Nǹkan táwọn olórí tó ń try láti ṣe láàfin. Ṣé a sọ wípé Kábíyèsí dẹ̀ ń wò? Ọlọ́run nìkan ló máa bá a yanjú ẹ̀, ló máa bá Kábíyèsí, ló máa fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Ọgbọ́n tí Ọlọ́run fún Solomon ní ìgbàanì. Irú ọgbọ́n náà lọ́lọ́run máa fi bá jíǹkì Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ẹni ìtàn of Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé rí ọmọ tó ń pè ní ọmọ Kábíyèsí Princess Adéwàmíwá. Ọmọ yẹn ó ti ń rí ìnira ń bẹ̀ yẹn. K'Ọlọ́run má jẹ́ kí ọmọ yẹn ní ìnira. Wọ́n lọ́mọ yẹn ti lọ sọ ní íńtánẹ́ẹ̀tì, ó ti sọ pé wọ́n ló ti lọ pariwo àwọn olórí sí íńtánẹ́ẹ̀tì again. Pé eléyìí ti sú òun o. Kí bàbá òun kó Ọlọ́run kó gba bàbá òun, kó bá òun gbàdúrà fún bàbá yẹn. Torí àwọn olórí kan má bá pa bàbá òun. Ṣé rí pé ó ti ń hàn sí gbogbo èèyàn? Kì í ṣe pé Naomi nìkan náà tún face, wọ́n tún face àwọn ọmọ ọba. Pé àwọn ọmọ ọba wọ́n tún support Queen Naomi. Ṣé bí nǹkan tí èèyàn bá ń ṣe, gbogbo ojú ló ń rí. Wọ́n ní ojú tó bá, gbogbo ẹsẹ̀ tó bá ń rìn bálabàla, tó ń rìn rẹ́gbẹrẹ́gbẹ, tó ń rìn játijàti, gbogbo ojú ló máa rí. Gbogbo ojú ló máa rí. Kì í ṣe nǹkan tó ń fi ń pamọ́. Ẹ rí nǹkan tí Kábíyèsí lọ fà sí ààfin. Lágbára Ọlọ́run á bá yanjú ẹ̀. Ọlọ́run á bá ṣẹ́ ogun yẹn. Pé kó lè dùn Kábíyèsí ni Kábíyèsí ṣe wá ẹ́. Ó rò pé bóyá lásán ni. Pé ìgbà tí Naomi ti kúrò láàfin, ó bínú kúrò láàfin, òun dẹ̀ máa fi ẹgbẹẹgbẹ̀rún obìnrin, ó máa fi rọ́pò ẹ̀. Ṣé ó tán àbùkù? Ẹgbẹẹgbẹ̀rún obìnrin. Àní kí gbogbo eléyìí ti kọ́ everybody lọ́gbọ́n. Ó ti kọ́ gbogbo àwọn olójúkòmùkò lọ ọkùnrin, ó ti kọ́ wọn lọ́gbọ́n. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀mí àgbèrè tó jẹ́ ká ṣìṣe máa bá àwọn ọkùnrin wa. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run máa yọ gbogbo ojúkòkòrò yẹn kúrò nínú ayé wọn. Lágbára Kristi. Á dẹ̀ bá wọn tún ìgbé ayé wọn ṣe. Èṣù ò ní nǹkan kan lọ́wọ́ o, àfi kó ba nǹkan jẹ́ ni. Mo mọ̀ pé ẹ̀mí èṣù ni Jésù Olúwa bá yọ kúrò ní àárín àwọn ọkùnrin wa tó jẹ́ pé olójúkòmùkò lọ. Ó máa ṣe ìyanu. Pàápàá jùlọ èyí tó ṣe fún Kábíyèsí. Jésù Olúwa bá ṣẹ́gun fún Kábíyèsí, kó bá mú gbogbo ẹ̀mí búburú, ẹ̀mí àìmọ́ kúrò ní ọkàn Kábíyèsí. Ọlọ́run tí ń ṣe, tó bá jẹ́ pé Ọlọ́run tí ń ṣẹ́ ogun yẹn, Ọlọ́run tí ń ṣẹ́gun fún Kábíyèsí. Ọlọ́run tí ń ṣẹ́gun, ó ti mọ nǹkan ó ti mọ ètò tọ́, ó ti mọ ètò yẹ. Torí ẹ ló ṣe gbé ìgbésẹ̀ tó ń gbé yìí, tí ó jẹ́ pé ìgbésẹ̀ kíkan tó ń ṣe yìí, Ọlọ́run á dẹ̀ ràn án lọ́wọ́. Pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run á ràn án lọ́wọ́. Agbára ẹ̀jẹ̀ Jésù á ràn án lọ́wọ́. Ní èyí tó gbé yìí, ìgbésẹ̀ tó gbé yìí. Ọkùnrin ni o, ọkùnrin ni Kábíyèsí. Ó yẹ pé kò ní ṣe irú mistake yẹn mọ́. Irú mistake yẹn, Ọlọ́run bá paná ẹ̀. Gbogbo ẹ̀mí búburú, gbogbo ẹ̀mí kẹ́ẹ̀mí, Jésù á bá paná ẹ̀ lára Kábíyèsí àti lára Naomi. Torí ó fún gbogbo wọn ní tough time. Ẹ wò ó fún àti ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ dé ilé ayé. Ọmọ yẹn tó tún face wàhálà. Ká má ì tí sọ ti ìyá ẹ̀, ká má ì tí sọ ti Adéwàmíwá náà ló tún face. Wọ́n ní nǹkan táwọn olórí ń fojú ẹ̀ rí lẹ́yìn ààfin kì í ṣe kékeré. Ó ti decide pé àbí kóun padà sọ́dọ̀ màmá òun. Pé kóun máa padà, ó lókèlè gbígbẹ àti sùúrù. Ó ṣe kíní kan náà máa ń pè. Pẹ̀lú ìrọ̀rùn. Ó dá kí ọmọ yẹn padà sọ́dọ̀ bàbá ẹ̀. Wọ́n ní ó ti lọ bá Kábíyèsí pé Kábíyèsí wá ní. Kábíyèsí gbogbo nǹkan tó ń rí láàfin yìí ti pọ̀jù, tí hook òun, ẹnìkan má lọ pa òun fún ìyá òun, kó má pa òun kó má lọ mú ẹ̀mí òun kúrú o. Láì tí tó ọjọ́ ayé òun, ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Lọ́ bá ní Adéwàmíwá.
ó sọ fún kábíyèsí pé eléyìí tó gẹ́ nǹkan tójú òun rí láàfin torí pé òun sọ òótọ́ fún wọn. Ṣé wí pé mo sọ fún wa ńgbà kan pé wọ́n ní olórí Ashley kó máa ń fọ létí ṣeré ni. Ìyẹn Ashley burúkú yẹn. Ashley tó jẹ́ pé káì ẹ̀mí mímọ́ ṣàánú fún wa. Ashley tó jẹ́ pé wọ́n bí kò rẹ́ni tọ́ òun. Nǹkan tán ní bàbá ẹ̀ gbé lé lọ́wọ́ òun ló fẹnu ara ẹ̀ sọ. So kò sí training kankan tó dáa tán fún un ju pé kó ṣe ìkà lọ. Ṣùgbọ́n ọkọ ẹ̀ rìn wá sí ààfin tó sọ gbogbo oríṣiríṣi nǹkan tó fẹ́ lákọ̀ọ́kọ́ pé Ọlọ́run ló yọ òun tẹ́mi òun ò fi bọ́ pé kóun tètè wá sọ fún kábíyèsí pé nǹkan tó fojú òun rí ìyẹn Ashley kó tó sá kúrò lọ́dọ̀ òun. Ọlọ́run ló ní kó má pa òun ní ààbọ̀ ọjọ́. Torí ẹ̀ ló ṣe ní kóun sọ fún kábíyèsí pé kí kábíyèsí kó ṣọ́ra ṣe o. Àwọn ìwà tó ní lọ́wọ́ rèé, àwọn ìwà tó ní lọ́wọ́ ó dẹ̀ ń ṣe kíkankíkan. Ẹ wo ìwà tó kọ́kọ́ gbé wá sáàfin, ìwà àrékérekè Judas Iscariot tó ṣe fún Naomi. Ọlọ́run ní ò pa Naomi. Ó ti pẹ́ tán tí ń wá ìpalára Naomi. Títí dìsìnyí Ọlọ́run ò ní fún wọn ṣe. Gbogbo wọn máa ṣe ẹlẹ́yà ni. Gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ victimize àwọn ọmọ Ọlọ́run tí ò fẹ́ káwọn ọmọ Ọlọ́run gbádùn pàápàá jù lọ àwọn abínú ẹni tó ń fojú fẹ́ni tó ń fọkàn fẹ́ni lágbára Kristi. Ọlọ́run ò ní gbà fún wọn. Ọlọ́run máa yẹ kán ṣubú dànù. Wọ́n máa ṣubú dànù ni. Nítorí láì nídìí náà ń wá ìpalára àwọn ọmọ Ọlọ́run. Naomi kò sí ìjà olóró kan Bíbélì ti sọ ọ́. Nǹkan tó ń gbé ẹ níjà nìyẹn. Àìmọye ìgbà tó ti ń kidnap Tádéníkàwò. Ashley kan náà ni àti Mariam. Bẹ̀tí lágbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ò fún wọn ṣe. Ìnira ńlá ló bá wọn bọ́ ṣe wà yẹn. Ìnira bá wọn ò mọ nǹkan tó. Ìtàwọn gan fèsì ó ju ìtàwọn gan tó ń ṣe fún Naomi lọ. Because ọkàn wọn ò ní balẹ̀ kó lè balẹ̀ ẹni tó ń wá ìpalára ọmọnìkejì. Pàápàá jùlọ ẹni tí ó ṣẹ̀ wọ́n tí ó rò wọ́n. Tí Naomi kò ró búburú kan sí wọn rí látàárọ̀ ṣúlẹ̀. Wọ́n wá sọ pé wọn ò ní jẹ́ kí ọmọ yẹn gbádùn. Àwọn náà ò ní gbádùn, àwọn náà ò ní nísinmi. Ọmọ ọlọ́mọ tó tún ń wò pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹni tí òun ń wò yìí kò ṣe kò rò kò ṣe kíní náà ní ṣe Ashley tó ń fún ní ti ṣeré tó ń fọ etí ẹ̀ ṣeré tó tún lọ fún ògùn sóúnjẹ ọmọ yẹn. Ọlọ́run ló kó yọ tí Ashley ò fi rí nǹkan ṣe fún un. Ọmọ yẹn wá ti decide pé ó ti pariwo síta ó ti pariwo àwọn olórí tó wà láàfin bàbá ẹ̀ síta pé ẹgbà òun àwọn olórí ń fá ìpalára òun nǹkan kan ò gbọdọ̀ ṣe òun tí nǹkan kan ò tiẹ̀ lè ṣe pé àwọn people yẹn náà máa responsible fún nǹkan kí nǹkan tó bá ṣe òun pé kí bàbá òun ya mọ bó ṣe máa mú kó gbogbo wọn kúrò láàfin. Èyí tó bá wúlò ni kó dúró tí ò wúlò kó sweep gbogbo wọn kúrò kó sweep àwọn yẹn kúrò láàfin kọ́lọ́run kó mí sí bàbá ẹ̀ kí bàbá ẹ̀ lè ṣe nǹkan tó tọ́ àti tó yẹ kọ́lọ́run kó mí sí kọ́lọ́run kó bá wa lé gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà láàfin tó ń da ààfin rú. Lágbára ẹ̀jẹ̀ Jésù wọ́n ròyìn pé Naomi ń sìn pé kì í ṣe kékeré òun náà ti gbaná jẹ òun náà ti gbé kí nìkan náà Ọlọ́run ti fún un ní okun àti agbára Ọlọ́run ti fún un ní ẹ̀mí ìgboyà orí Bíbélì sọ fún ọ kò fún òun ò fún wa ní òun ò fún wa ní ẹ̀mí búburú ẹ̀mí ìgboyà àti ẹ̀mí inú tó yè koro àti ẹ̀mí ọkàn ẹ̀mí ìgboyà ṣá Ọlọ́run ti fún gbogbo ó ti fún wa lẹ́mí ìgboyà ó ní a lè tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ pé kò ní hurt wa kò ní harm wa ó ti fún wa ní òun ò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù ó ti fún wa ní ẹ̀mí tó fún Naomi ó ti fún ní ẹ̀mí ìgboyà gidi gan ẹ̀mí ìbẹ̀rù ti lè jáde kúrò ní ọkàn Naomi tí mọ́ Naomi lè fara tó lè dúró gbọ́n láti face challenges àwọn olórí yẹn ó dẹ̀ máa ń win ẹ̀ ó máa ń win wọ́n àti ìjọ́ mẹ́ta yìí ó ti wà ní ààfin ó ti wà láàfin wọ́n ló ti wà láàfin tó sùn tó ń jí ó ti dúró wọ́n máa sá fún ni wọ́n máa sá fún Naomi lebélebé Ọlọ́run máa lé gbogbo ọ̀nù ìgbẹ́ tó bá rí Naomi iná náà máa rí lára ẹ̀ iná ló máa scare gbogbo wọn out
wọ́n máa ní kí làwọn ṣe léyìí sí lágbára ẹ̀jẹ̀ Jésù ìbẹ̀rù bojo wọn máa tó bá rí náà wọ́n máa bẹ̀rù ni ara máa sán pa gbogbo ẹnikẹ́ni tó ń ṣe bí ní ààfin yẹn ní orúkọ Jésù Olúwa wa. Adéwàmíwá máàmì kan if possible padà sọ́dọ̀ màmá ẹ̀ dáàdì á ṣe nǹkan tó fẹ́ ṣe á ṣe fún ẹ. Tó bá ti sweep wọn kúrò tọ́lọ́run bá ti sweep àwọn ẹni ibi kúrò nínú ààfin ẹ padà wá ẹ wá enjoy ààfin ilé bàbá yín wọ́n ní ilé bàbá ọmọ kì í ba ọmọ lẹ́rù. Àwọn tó ń wá láti from nowhere èṣù láàlú àwọn ìyanbi tó fẹ́ scatter ilé bàbá yín fún yín Ọlọ́run ò ní fún wọn ṣe. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù Kristi Olúwa wa lọ́lọ́run máa ṣiṣẹ́ àrà iṣẹ́ ìyanu. Á gbé gbogbo yín níjà gbogbo àwọn ẹni ibi Ọlọ́run máa gbé yín níjà láti mú wọn kúrò ní ààfin. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣé gan-an ni ẹ bá ṣe ẹ bá like kẹ́kẹ́ ẹ bá subscribe ààbò Ọlọ́run á dúró tì wá o Jésù Olúwa wa amen.